ẹ̀lú ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí tí wàá ti lárónú báyìí o lórí ọ̀rọ̀ àwọn NURTW àbọ̀lọ́rẹ́ jáde ó ní Sego àti àwọn Marwa wọ́n ní gbọ́nmi sí omi òtó Sego wá pàṣẹ fún àwọn ti NURTW pé kọ́ yìí máa lo ọwọ́ agbára lórí àwọn ti Marwa pé ẹni tó bá ti post picture alàgbà àbí ó lo poster ẹ̀ ó ní kí wọ́n máa gba ọ̀kadà ẹ̀ lọ́rọ̀ kan ṣá wọ́n ní wọ́n gba àwọn ọ̀kadà kan wọ́n kó wọn lọ sí police station nígbà táwọn tó ní ọ̀kadà máa débẹ̀ àti àwọn ọ̀gá wọn wọ́n ní Sego ló pàṣẹ pé kí wọ́n gba àwọn ọ̀kadà yìí wọ́n dẹ̀ ní kán tó lè rí gbà padà wọ́n láti lọ bá Sego wọ́n dẹ̀ ní kóòtù ti pàṣẹ fún Sego pé kó wá bọ̀ Sego lọ sí court and Sego ṣàfẹ́ máa lọ́wọ́ agbára lórí àwọn Marwa nítorí pé kí ni wọ́n ní kò fẹ́ gbà kí àwọn Marwa kan dá dúró ní tiwọn ọ̀rọ̀ iṣẹ́ àti ìdíyàn kan yanrin. This is DG Naija, don't forget to subscribe, like and share. Ẹ̀yin náà kẹ́ máa opinion yìí sínú comment. Òun ni Àbọ̀lọ́rẹ́ bọ́ sórí ayélujára láti wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bí àwọn ọ̀rọ̀ yìí ṣe ń ṣẹlẹ̀. Ó dẹ̀ ní káwọn èèyàn máa fi sí ìrántí gbogbo ìgbésẹ̀ tí àwọn Sego ń gbé lórí àwọn ti Marwa. Lọ́rọ̀ kan ṣá àwọn ti Marwa àwọn náà ti yarí pé àwọn ò ní gbà. Ẹ wo ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀ ẹja jọgbọ́ lẹ́nu Àbọ̀lọ́rẹ́.